mo kí gbogbo ẹ̀yin ọmọ Kwara ní tilé lóko lẹ́yìn òdì pàápàá jùlọ kú oríire tó ń bọ̀ lọ́nà oríire ńlá nítorí pé kò wáyé rí ní ìpínlẹ̀ Kwara Tampan Fiesta tó máa wáyé ní 29th of September pẹ̀lú àjọṣepọ̀ Starwood Hotel ẹ ṣáà ń pé ó máa lárinrin àwọn eléré ń bọ̀ but èyí tó dùn mọ́ mi ni pé a fẹ́ celebrate àwọn bàbá àwọn ìyá tí ó jẹ́ pé ní industry yìí ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé wọn àbí kìíní kan a fẹ́ celebrate wọn a dẹ̀ ti fẹ́ celebrate àwọn tó ń ṣoríire láàyè náà gbogbo àwọn tó ti ṣoríire náà àtàwọn ṣé ẹ̀mọ̀ àjọ ẹnìkan sílẹ̀ láti gbé ògo ìpínlẹ̀ Kwara gani ta ló wá ṣagbátẹrù kìíní Tampan ti ìpínlẹ̀ Kwara pẹ̀lú àjọṣepọ̀ Starwood Hotel ní 29th of September ẹ wo alárẹ̀ ajé àgbà òǹkà gbé nǹkan èmi náà wà ń bẹ o ọ̀gá Bello wà ń bẹ ilé kò sọ́kọ́ wà ń bẹ nǹkan kọ́dé wà ń bẹ Fẹ́mi Adébáyọ̀ wà ń bẹ Ibrahim Chatta wà ń bẹ Mama Rẹ̀ wà ń bẹ ẹ ṣe àmọ́ gbogbo orí ìparapata ẹ wo ẹ má yẹ kí n tàn yín àwa fi kankan crown ẹ o tó la ṣàfikẹ́ gbádùn náà ni Portable ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ló máa ń fa wàhálà òun náà mọ̀ pé àwa la fẹ́ ṣe káwá tá a jẹ́ ń tù ní a ṣeré fún yín dáadáa láìsí wàhálà ní ọjọ́ yẹn yẹn pé àsọ pé ẹ wá rà kára gbogbo ẹ lè kárí náà ni a sọ pé 5,000 naira pé ní owó ìwọlé Tampan success a máa wà ní gbogbo wa ní ọjọ́ yẹn ẹ gbádùn wa.